kábíyèsí rẹ ò Elédùmarè, ọba mi ọba tẹrẹrẹ kárí ayé. Ìwọ lòǹgbà tí ń gba láìlárọ̀, ọba tí ń gba balẹ̀lẹ̀ tọmọtọmọ, ọba jàmájẹ̀bi ẹni, ọba jàmágbọ̀ gírí ẹsẹ̀, alágbádá náà lẹ́wọ̀ tẹ́lẹ̀ o. Ìwọ lọ́ba tí kì í lé ni kó tó mú ni, ayérayé nínú àwọn ọ̀run, ọba àwọn ọba, olúwa àwọn olúwa, ògo ní forúkọ mímọ́ rẹ lókè ọ̀run o. Ìwọ ọlọ́run tí ọ̀run ò gbà tá yóò gbà, ó wá fi ọ̀run nínú àwọn ọ̀run ó fi ṣètẹ́, ó wá fi ayé àti gbogbo alágbára inú rẹ̀, ènìyàn inú rẹ̀, gómìnà inú rẹ̀, ààrẹ inú rẹ̀, kíngì inú rẹ̀, kóyìn inú rẹ̀, gbogbo pátápátá porongodo ó fi wọ́n ṣàpótí ìtìsẹ̀. Ẹ̀rù rẹ tó bá ò bàbá. Ìwọ lọ́ba tí rọba lóyè, ìwọ ọlọ́run kan náà lọ́ba tí fọba jẹ, ọba jàmájẹ̀bi ẹni, ọba jàmágbògiri ẹsẹ̀, òǹgbà tí ń gba láìlára, ọba mi ọba tí ń gba balẹ̀lẹ̀ tọmọtọmọ. Èmi á máa wí pé ọ̀gbàmùgbàmù ni ọ́, ojú ìwé Elédùmarè ò ṣe gbámú, ògo ní forúkọ mímọ́ rẹ lókè ọ̀run o. Ẹ̀yin ará ilé mo tún kí yín o, mo kí yín, mo ṣe yín pẹ̀lẹ́, mo kí yín pé kú dédé àkókò yìí o. Ara ò lè bí, ọ̀dẹ̀ ọ̀dọ̀ bí, ẹ ò jíire bí o, àti ìdára ó máa jẹ́, ọ̀rọ̀ wọn ó dayọ̀, ojú òsì ní tẹ̀lé kọ̀ọ̀kan wa. Àní mo kí yín ní gbogbo ibikíbi tẹ́ ti lè máa wò mí, mo mà kí yín o ní gbogbo ibikíbi tẹ́ ti gbọ́ mi lórílẹ̀‐èdè àti èdè. Àárọ̀ lẹ wà ní, ọ̀sán ni tàbí àṣálẹ́, mo kí yín pé ẹ kú dédé àkókò yìí o, àti ìdára ó máa jẹ́ o. Àbùdí ní tomi olókùn, àbùdí ní tọmọ ọlọ́sà, bẹ́ẹ̀ ni ọ̀nà àrọ̀ ọ̀nà ìyanu bẹ́ẹ̀ lomi gbà mọ́nú àgbọn. Iná ò ní tán lọ́wọ́ yín o. Gbogbo ẹ̀yin tẹ́ ń ra dátà, tẹ́ fi ń wo ètò mi Bàbá Òtítọ́, tẹ́ tó sọ̀sìkíráìbù, mo gbàdúrà o, iná ò ní tán lọ́wọ́ yín láéláé. Ẹ máa rọ́wọ́ yọ ni níbi tí ẹgbẹ́ yín bá ti náwó ẹ̀ ní nájú, ẹ̀ ní wọ́wọ́ tì. Ajé yóò fi lé yín ṣe lé o, ajé yóò sì fi lé fọ̀dẹ̀dẹ̀ yín ṣe bùsọ̀. Bẹ́ẹ̀ ló máa rí, gbogbo ìdáwọ́lé yín báyìí ni ó máa yọrí sí ire. Gbogbo ẹ̀yin tẹ́ ń ra dátà, tẹ́ fi ń wo èmi Bàbá Òtítọ́, tẹ́ fi ń gbọ́ ètò yìí, tẹ́ sì ń sọ̀sìkíráìbù, wájúwájú lọ̀pá ibi tí ire sí, wájú lọ́wọ́ yóò máa lọ, ojú òní tì wá. Ẹ ṣé mo dúpẹ́. Èmi náà ní o Bàbá Òtítọ́, ọmọ wọn lẹ́kìtì kété, èkìtì yẹ́yẹ́ èkìtì pọ̀ adáfẹ́ nìkan kan wá. Èmi ní wọn ní fẹ́ lòmí ìṣe mí, èmi ní sábàdà. Ẹ ṣé mo dúpẹ́. Kí wá ní àkòrí tí mo tún mú wá lónìí o? Àkòrí ọ̀rọ̀ mi tòní, òun ní ìpadàbọ̀ Jésù ní ìgbà kẹyìn. Ẹ̀yin àyànfẹ́ o, ẹ múra gírí fún bíbọ̀ ọkọ ìyàwó, ẹ múra sílẹ̀ o, nítorí pé ọmọ Ọlọ́run alààyè ó ti dé tán. Àkòrí ọ̀rọ̀ mi tòní, ìpadàbọ̀ Jésù ní ìgbà kejì ní o. Kí n tó tẹ̀síwájú nínú ètò yìí ní pẹrẹwu, àníṣaláìka ìwé mímọ́. Ẹ jẹ́ ká lọ sínú ìwé Mátíù, ìrere ti Mátíù 24. ń bẹ̀rẹ̀ kíkà rẹ̀ láti ẹsẹ̀ kìíní o. Àbẹ́ ẹ̀gbọ́n mi, mo kà láti bí. Ó ní ẹ̀gbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run sọ o. Jésù sì jáde lọ, ó ti tẹ́ḿpìlì kúrò, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì tọ̀ wá láti fi kíkọ́ tẹ́ḿpìlì hàn. Jésù dáhùn, ó sì wí fún wọn pé ẹ̀yin kò rí gbogbo nǹkan wọ̀nyí. Lóòótọ́ ni mo wí fún yín, kì yóò sí òkúta kan níhìn-ín tá ó fi sílẹ̀ lórí èkejì tí a kì yóò wó lulẹ̀. Yóò sì jókòó lórí òkè Ólífì. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì tọ̀ wá níkọ̀kọ̀ wípé sọ fún wa, nígbà wo nìkan wọ̀nyí yóò ṣẹlẹ̀? Kí ni yóò sì ṣe àmì wíwá rẹ àti òpin ayé? Jésù dáhùn, ó wí fún un pé ẹ kíyèsára kí ẹnikẹ́ni kí ó má ṣe tàn yín jẹ, nítorí ọ̀pọ̀lọpọ̀ yóò wà ní orúkọ mi wípé èmi ni Kristi, wọ́n sì tan ọ̀pọ̀lọpọ̀ jẹ. Ẹ̀yin ó sì gbọ́ gbúròó ogun àti ìdágìrì ogun. Ẹ kíyèsí kí ẹ̀yin má ṣe jáyà, nítorí gbogbo nǹkan wọ̀nyí kò lè ṣe kí ó má ṣẹ, ṣùgbọ́n òpin kì í ṣe ìsinsìnyí. Nítorí pé orílẹ̀-èdè yóò dìde sí orílẹ̀-èdè, àti ilé ọba sí ilé ọba. Ìyàn àti àjàkálẹ̀ àrùn
àti ìṣẹ̀lẹ̀ yóò sì wà ní ibi púpọ̀. Gbogbo nǹkan wọ̀nyí ní ìpilẹ̀ṣẹ̀ ìpọ́njú. Nígbà náà ni wọ́n sì fi yín fúnni láti jẹ ní ìyà, wọ́n sì pa yín, a sì kórìíra yín lọ́dọ̀ gbogbo orílẹ̀-èdè nítorí orúkọ mi. Nígbà náà ni ọ̀pọ̀lọpọ̀ yóò kànsẹ̀, wọ́n sì máa ṣòfófó ara wọn, wọ́n sì máa kórìíra ara wọn. Wòlíì èké púpọ̀ ni yóò sì dìde, wọ́n sì tan ọ̀pọ̀lọpọ̀ jẹ, àti nítorí ẹ̀ṣẹ̀ yóò di púpọ̀, ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ yóò sì di tútù. Ṣùgbọ́n ẹni tí ó bá forí tì títí dé òpin, òun náà ni a ó gbàlà. A ó sì wàásù ìrere ìjọba yìí ní gbogbo ayé láti ṣe ẹ̀rí fún gbogbo orílẹ̀-èdè. Nígbà náà ni òpin yóò sì dé. Praise the Lord. Hallelujah. Mo ní ká yin Olúwa lógo, ògo. Èmi bàbá òtítọ́, mo ní àkòrí tí mo fẹ́ sọ̀rọ̀ lórí lónìí o. Òun náà ni ìpadàbọ̀ Jésù ní ìgbà kẹyìn. Ará mi nínú Olúwa o, gbogbo ẹ̀yin èèyàn tẹ́ lórí ọ̀fẹ́ láti gbọ́ mi, tẹ́sí lórí ọ̀fẹ́ láti wò mí. Òpin ayé ti dé tán o, òpin ayé ti dé tán. Tá a bá wo gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú ayé, a mọ̀ dájúdájú gbangba pé nítòótọ́ ní tòdodo ìgbẹ̀yìn ayé la wà. Ẹnìkan tẹ̀ sẹ́ẹ̀dì kankan sí mi lórí wàsáàbù mi, ọmọ tí wọ́n bí tó sì lójú mẹ́ta, ojú méjì báyìí o, ìkan níbí, mẹ́tẹ̀ẹ̀ta ló sì ríran ló sì ṣiṣẹ́, ìkan níbí, ìkan bí. Ìgbẹ̀yìn ayé la wà, oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀, òpin ayé ti dé tán. Ẹ̀yin àyànfẹ́, ẹ múra gírí. Ẹ̀yin àyànfẹ́, mo fẹ́ kẹ́ ẹ gbàgbọ́ ju ìgbà tẹ́ ti gbàgbọ́ lọ o. Ẹ̀yin àyànfẹ́, mo fẹ́ kẹ́ ẹ tú ọ̀nà yín ṣe ju ìgbà tẹ́ ti gbàgbọ́ lọ. Òpin ayé ti dé tán o, ìgbẹ̀yìn ayé la wà yìí, tó sì dá wa lójú, tó dá mi lójú gbangba. Àbẹ́ẹ̀gbọ́, àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristi wọ́n fi kíkọ́ tẹ́ḿpìlì hàn. Jésù wá wò wọ́n rẹ́rìn-ín. Ó ní ṣe rí gbogbo ilé alájà 10, ilé alájà 100, ilé alájà 1000, gbogbo tẹ́ ẹ̀ rí wọ̀nyí, ó ní a ò ní fi òkúta kan sílẹ̀ lórí èkejì. Gbogbo rẹ̀ pàápàá ni wọ́n bì wó, nítorí pé a tò gbogbo rẹ̀ jọ fún ìṣúra iná ni. Ìgbà tí Jésù kúrò láàrin ọ̀pọ̀ ènìyàn, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá tọ̀ wá níkọ̀kọ̀. Wọ́n ní Mèsáyà, a mọ̀ pé ó lọ lóòótọ́, ṣùgbọ́n nígbà tó bá fẹ́ padà bọ̀, kí lohun tí ó jẹ́ àmì wíwá rẹ, àti pé kí lohun tí ó jẹ́ àmì òpin ayé. Jésù wá sọ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀, ó dẹ̀ kíyèsára o, ká má bàa tàn yín jẹ, nítorí pé nígbà tí òpin ayé bá ń dé, ìtànjẹ á pọ̀. Ó tún ní orílẹ̀-èdè yóò dìde sí orílẹ̀-èdè, ilé ọba sí ilé ọba, ìyàn àti àjàkálẹ̀ àrùn yóò wà níbi púpọ̀, ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ yóò ṣẹlẹ̀. Ẹ gbọ́, ìlú wo ló bẹ tí rògbòdìyàn sí lórílẹ̀-èdè àti èdè ayé báyìí? Ilé ọba ń dìde sí ilé ọba, orílẹ̀-èdè ń dìde sí orílẹ̀-èdè. Ẹ wò ó, coronavirus, ìyàn àti àjàkálẹ̀ àrùn yóò wà ní ibi gbogbo. Orílẹ̀-èdè wo, ìlú wo ní coronavirus òde? Nígbà tí kòró dé o, orílẹ̀-èdè wo ni òde? Ó ní ìṣẹ̀lẹ̀ púpọ̀ yóò sì wà ní ibi gbogbo nínú ayé lónìí. Ṣé ìṣẹ̀lẹ̀ kì í ṣẹlẹ̀? Àbẹ́ẹ̀rí, ó ní ọ̀pọ̀lọpọ̀ wòlíì èké ni ó dìde tó sì máa ta àwọn ènìyàn dé. Ó ní tó bá di sáà kan, ẹ̀yin tí ẹ gba Kristi ní Olúwa àti Olùgbàlà nítòótọ́, wọ́n máa fà yín lé àwọn kèfèrí lọ́wọ́, wọ́n kórìíra yín nítorí pé ẹ̀ ń pe orúkọ Jésù Kristi. Ó ní gbogbo nǹkan wọ̀nyí àmì ìgbẹ̀yìn ayé ni. Tá bá wọnú ayé lónìí, ẹ gbọ́ ìròyìn bí wọ́n ṣe ń pa àwọn Kìrìsìtẹ́nì ní àwọn orílẹ̀-èdè oríṣiríṣi káàkiri, bí wọ́n ṣe kórìíra àwọn Kìrìsìtẹ́nì tí wọ́n ti fẹ́ gbórúkọ wọn sétí.
àmì ìgbẹ̀yìn ayé ni, ẹ má jẹ́ ojú wa lójú. Ó tún sọ síwájú nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ tó ti gbàgbọ́, ọ̀pọ̀lọpọ̀ ìgbàgbọ́ yóò di tútù. Ó ní àwọn kìrìsìtẹ́nì pàápàá wọn máa ṣòfófó ara wọn, wọn máa kórìíra ara wọn, wọn ò ní fẹ́ràn ara wọn. Ó nígbà tí gbogbo kan wọ̀nyí bá ṣẹlẹ̀, kẹ́ ẹ mọ̀ pé òpin dé tán. Ará mi o, òpin ayé la wà yìí. Ẹ̀bẹ̀ mi ni pé kò dára ká fi ayé ká fi bà ọ̀run jẹ́ o. Ará nínú Olúwa, ẹ̀yin ènìyàn gbogbo tí ẹ̀ ń gbọ́ mi, ohun tí mo mọ̀ tó dá mi lójú ni pé ọ̀dọ̀ Ọlọ́run alààyè ní gbogbo ènìyàn ti wá. Ọlọ́run ló ṣẹ̀dá gbogbo ènìyàn pátápátá. Kò sẹ́ni tí èṣù dá, Ọlọ́run ló ṣẹ̀dá gbogbo ènìyàn. Tán bá ní èṣù fún èèyàn lọ́mọ, ọmọ tó Ọlọ́run rán bọ̀ láti ọ̀run, òun náà máa ń gbà lágbede méjì ayé àti ọ̀run, náà wá gbé wọnú ìjọba tiwọn, náà wá fún àwọn tó bá wọ́ ọmọ wá sọ́dọ̀ wọn ni wọ́n fún wọn. Kì í ṣe pé àwọn gangan ló ṣẹ̀dá ọmọ. Ọlọ́run ló dá gbogbo ènìyàn pátá. Ọ̀dọ̀ Ọlọ́run ni gbogbo ènìyàn ti wá. Ṣùgbọ́n nǹkan tó wá dá mi lójú ni pé kì í ṣe gbogbo ènìyàn ni ó ní oore ọ̀fẹ́ láti padà sọ́dọ̀ Ọlọ́run. Ṣé wá rí àwọn tó ti ọ̀dọ̀ Ẹlẹ́dàá wá sílé ayé tí wọ́n bá wá ní oore ọ̀fẹ́ láti padà sọ́dọ̀ Ọlọ́run mọ́? Irú àwọn èèyàn bẹ́ẹ̀ ni wọ́n kábàámọ̀ nígbà ìkẹyìn. Ẹnikẹ́ni tó bá wá sí ayé yìí tó padà sọ ìjọba ọ̀run nù, irú wọn yóò dàbí ejò tó kọjá lórí àpáta ni tí ò ní pa o. Irú wọn ìgbẹ̀yìn wọn yóò korò ju ewúro lọ. Ará mi o, òpin ayé ti dé tán, òpin ayé la wà yìí. Báwo ló ṣe lè ṣe é láti lè jogún ìyà nípẹ̀kun? Kò sóhun tó lè ṣe ju pé kó gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ. Tó bá fẹ́ jogún ìyà nípẹ̀kun, tó fẹ́ débi ayọ̀ àti ibi ìsinmi ayérayé o, ará mi o, kò sóhun tó lè ṣe ju pé kó fi ayé rẹ fún Jésù. Torí àti kọ̀wé rẹ̀ pé kò sórúkọ mìíràn tá tó funfun ní lábẹ́ ọ̀run láti fi gbẹ́ ènìyàn là lẹ́yìn orúkọ Jésù Kristi. Ìgbàlà kò sí lọ́dọ̀ ẹlòmíràn o, ọ̀dọ̀ Jésù Kristi nìkan ní ìgbàlà bẹ́ẹ̀. Nínú ìrere ti Jọ́ọ̀nù, Jésù sọ níbẹ̀ láti ẹsẹ̀ kìíní, ó ní ẹ má jẹ́ kí ọkàn yín kó dàrú, ẹ gba Ọlọ́run gbọ́, ẹ gbà mí gbọ́ pẹ̀lú. Nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló wà. Ó ní ẹ bá má ṣe bẹ́ẹ̀, èmi bá ti sọ fún yín. Ó ní èmi ń lọ láti lọ pèsè àsílẹ̀ fún yín o. Nígbà tí bá ti pèsè àsílẹ̀ fún yín tán, òun wá padà wá láti wá mú ẹ̀yin tìkálára yín pé níbi tí èmi gbé wà kẹ́yìn náà lè wà níbẹ̀. Nígbà tó di ẹsẹ̀ kẹfà, ó ní èmi ní ọ̀nà, òtítọ́ àti ìyè. Kò sí ẹnikẹ́ni tó lè wá sọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi. Láti dé ìjọba ọ̀run, láti lè jogún ìyà ayérayé, àfi kó gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ o. Àfi kó fi ayé rẹ fún Jésù, arákùnrin àti arábìnrin. Mo bẹ̀ ọ́ má fi ìgbàlà rẹ dọ́là, ọ̀la lè pẹ́ jù. Gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ lénìí. Ìwé mímọ́ sọ fún wa pé àǹfààní kí ló jẹ́ fún èèyàn tó jèrè gbogbo ayé yìí tó sì sọ ẹ̀mí rẹ̀ nù? Kí ni ènìyàn yóò fi ṣe pàṣípààrọ̀ ẹ̀mí rẹ̀? Ará mi o, Ọlọ́run máa fẹ́ràn ara rẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún mi, pé ẹnikẹ́ni tó bá gbàgbọ́ kó má bàa ṣègbé, ṣùgbọ́n kò lè ní ìyè àìnípẹ̀kun. Ẹ gbọ́, gbogbo àmì tí Jésù ní ó máa fara hàn nígbà tí ayé bá fẹ́ lọ sópin, gbogbo àmì yìí pápátá ló ti ṣẹlẹ̀ o. Gbogbo tí Jésù sọ nínú ìwé Matthew chapter 24 láti ẹsẹ̀ kìíní tẹ́lẹ̀ ẹsẹ̀ tó gbẹ̀yìn níbẹ̀, gbogbo tí Jésù ló máa ṣẹlẹ̀ tó máa dúró gẹ́gẹ́ bí àmì ìpadàbọ̀ ọmọ Ọlọ́run, gbogbo rẹ̀ ló ti ń ṣẹlẹ̀ nínú ayé. Jésù ṣèlérí, ó ní èmi lọ láti lọ pèsè àyè sílẹ̀, ó sì ti lọ lóòótọ́, ṣùgbọ́n ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní tí bá pèsè àyè sílẹ̀ tán mò ń padà bọ̀. Ìpadàbọ̀ yẹn la wá ń retí báyìí. Àwọn àmì tó fún wa tá a fi mọ déédéé àkókò tó máa padà dé, gbogbo àmì yẹn ló ti ṣẹ báyìí o. Ohun tó kù tá à ń retí náà ni bíbọ̀ rẹ̀. Ará mi nínú Olúwa,
ẹ bá dá lónìí o kó gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ̀. Obìnrin kan Ìgbò ni ló bẹ̀ sí yin Ọlọ́run. Obìnrin tí mo sọ yìí Ìgbò ni o, ó bẹ̀ sí yin Ọlọ́run nínú ilé rẹ̀, ló ń kọrin ìyìn kíkan. Ẹ̀mí mímọ́ láti ọ̀run bá darapọ̀ mọ́ obìnrin yìí, àwọn ọ̀run bá darapọ̀ mọ́. Kì í ṣorin èébú o, kì í ṣorin ọ̀tẹ̀, kì í ṣorin rìkíṣí, kì í ṣorin tá a máa fi pàṣàmọ̀ káṣàmọ̀ o. Orin ìyìn tààràtààrà, orin tó jẹ́ pé bí ọ̀tá èèyàn gan bá gbọ́ kò ní mọ̀gbà tí ó darapọ̀ láti bá èèyàn kọ́. Orin tá a fi yin Ọlọ́run ni, kì í ṣorin òwe, kì í ṣorin èébú. Orin ìyìn sàn án lóbìnrin yìí kọ́. Ó kọrin yìí nínú ilé rẹ̀, àwọn ọ̀run darapọ̀ mọ́, agbára ọ̀gá ògo darapọ̀ mọ́. Lójijì a ṣí obìnrin lójú, ó rí àwọn ẹ̀dá alààyè kan tán yí ká, tán bẹ nínú aṣọ funfun, tán sì pẹ̀lú rẹ̀ láti jọ máa yin Ọlọ́run. Ẹ wò ó, ẹ má jẹ́ gbópo lọlé olóró, ẹnu nípò ní kẹtìjáká gbópo. Ẹni gan tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ sí, ẹ jẹ́ ká gbọ́ látẹnu fúnra rẹ̀. Ó yá, ẹ̀já dókè lọ́hùn. Praise the Lord. Hallelujah. I am here to share this video to as many that will care to listen or to see. The early hour of today, I had a encounter with the Lord and He gave me this message, and I'm going to deliver it the way God gave it to me. I am not preaching it. So as many that heard the message, I plead with you that you should please help me preach it or help me publish it. I was worshiping the Lord the early hour of today, and suddenly I felt a group of people worshiping with me, singing, praising God. Suddenly one of the people showed himself to me on my side, right hand like this, and he said I should see. And I opened my eyes and I saw that thing like television, and I was seeing the Son of God, Jesus Christ, on the cross of Calvary, shedding blood, shedding tears. It was dropping like blood and it was rushing like rain. Then I joined, I couldn't control myself, and I joined and started weeping. Then I asked the man by my side, why this kind of rain of tears? He said, I did this for my people, and in return, they never showed me love. They never cared to listen to me. They never cared to follow my way. What else will I do? That a man do this for his friends? And I joined the weeping, and I was asking, I said, please, what did you want me to do? Why is it that it's me that you are showing this to? And he said, I'm sending you, and you should go and tell them that I am the God of patience, but I'm running out of patience. I said, why? Please, Lord. He said, if I should wait more than this, he said, will I find any faith on earth? He said, because the devil is working overtime. No, he didn't use that name, devil. He said, Satan is working overtime. He said, he's deceiving my people with the things of this world. He said, now, what I will send you to do, go there, tell the ministers of God that they should change their message. They should remember that their message is not for this world. That they should preach about the coming of Christ to my people. They should preach about the kingdom of God to them. He said, because their messages are not my messages. He said, I know few people will believe you. No, I asked him, will they believe me? He said, few will believe you. But go and tell it to them that will believe you, that I'm coming soon, that I've run out of patience. Jesus said he's coming soon. He said, I'm going to give my reward to everyone. He said, according to his work shall be. I said, I don't think I can deliver this message because I am not qualified.
He said, all of you will face my wrath. And as he said that, he turned back. He said, the eyes of God cannot behold iniquity. Then I ran after him. As I ran after him, I said, please, I was trying to please on tears. Then he said, now let me show you something. Then he wiped away like movie. I saw another screen. I saw another television. And I saw another face in that television. And the face was, I saw multitude of people, millions of people following through the way. And when they go through that straight way, at the end of the road like this, it was like a valley, which many people are falling in like this. They are falling in. And the side that we are like this, only 3 people come to join us. And I asked, why just only these 3 people? Do something. Do something. And he turned back like this. He was talking to me with his back. He said, now go and send the minister that their punishment is going to be double. That they should change the message. Please, I'm begging anyone that is hearing my voice, change your message and preach the message of the kingdom of God. Jesus is coming soon. Change your message, please. Please, as many that are seeing me or hearing me, help me publish it to as many that you can reach. That Jesus said the ministers should change their message. The pastors should change their message. Forget about message of the things of the world, what they could get. But remember, this world is not our home. There is a place for us that have been prepared for us by the Father. And he said he's coming soon. He's coming soon. Let him that think that he stand, let it take heed lest he fall. You that think that you are on the lost side, do you still wake up and remember the kingdom of God? Let everyone, I beg, I don't know how to publish this. And I don't know why God chose to send me. But help as many that can preach it, preach it. I am not preaching, but I'm sending you this message. If you can preach it, publish it. I know as you do, we will not miss heaven in Jesus' name. Heaven will be our reward. As many that help me to publish this message, the Lord will bless you. In Jesus' name I pray. Àwáyé má lò kò sí ará mi o kó tó pẹ́jù fún ọ gba Jésù lónìí fi ayé rẹ fún Jésù gbà á gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà rẹ torí lọ́jọ́ kan ilẹ̀ yóò dẹ̀yìn lẹ́yìn àfúnṣu jẹ lọ́jọ́ kan ìwọ àtẹ̀mí a juwọ́ sí ayé pé a ó kí ayé pé ó dìbò ṣe àwáyé má lò kan kò sí ṣùgbọ́n nígbà tí kò bá kojú rẹ̀ dé tán tí wọ́n kọrin àti gbé bàbá relé tàbí tí wọ́n kọrin àti gbé mọ́mọ́ relé àti gbé bàbá mọ́mọ́ relé níbo ló ti lò pé ayé rẹ̀ níbo ló yọjú sí lẹ́yìn ikú o ṣé bí ìsinmi ayérayé ni àbí ibi ìparun ṣé bí ayọ̀ ayérayé ni àbí nínú náà ìjọ ìkú ìpadàbọ̀ Jésù ti dé tán láti wá gba àwọn àyànfẹ́ sọ́dọ̀ ará mi o ronú kó gbìwàdà lẹ́nìí kọ̀ ìwà búburú ọwọ́ rẹ sílẹ̀ kọ̀ ìwà àti ìṣe búburú ọwọ́ rẹ sílẹ̀ gba Jésù gẹ́gẹ́ bí Olúwa tó gbàlà rẹ kó o lè jogún ìyè àìnípẹ̀kun ẹ tún jẹ́ ká gbọ́ olórin ẹ̀mí yìí olórin ẹ̀mí kan ó kọrin lédè Gẹ̀ẹ́sì ó kọrin ẹ̀mí òun gan ó bá wa sọ̀rọ̀ nípa ìjọba Ọlọ́run orin ìjórin tí gbogbo kìrìsìtẹ́nì gbọ́dọ̀ ní lọ́wọ́ gbogbo ẹ̀yin kìrìsìtẹ́nì o orin tí mo fẹ́ sọ nípa rẹ̀ yìí tó o bá tí ní gbìyànjú láti lọ ní lọ́wọ́ o orin tí mo fẹ́ sọ nípa rẹ̀ yìí ibikíbi tó bá ti gbọ́dọ̀ ti ń play rẹ̀ lórí igbá ṣe ni kó yá ayà lọ́wọ́ kan kó ra tiẹ̀ kó mú tiẹ̀ kì í ṣorin tàpásùfè kì í ṣorin àríyá orin àgbọ́ronú orin tá a máa gbọ́ tá a máa tú ìpinnu wa àti ìrònú wa pani orin tó lè ràn wá lọ́wọ́ láti jogún ìyà nípẹ̀kun ni orin tó lè ràn wá lọ́wọ́ láti débi ìsinmi àtayọ̀ ayérayé ni ẹ jẹ́ ká gbọ́ orin tí ẹni ẹ̀mí kọ orin ń sọ̀rọ̀ nípa ìjọba Ọlọ́run orin ẹ̀mí ni
orin ìjìnlẹ̀ ní pẹ̀lú ẹ jẹ́ ká dókè lọ́hùn. The cry you will cry when the saints have gone. Cry it now while the saints are still around. The shout you will shout when you heard that the saints have gone. Shout it now while the saints are still around. After rapture, there will be no more mercy. This is the time to ask for God's mercy when the saints are still around. Mercy will not be available when the saints have gone. Grace will not be available when the saints have gone. Mercy and grace will not be available when the saints have gone. Repentance is now while the saints are still around. Repentance is now while the saints are still in the world. This is the time to serve Him in truth and in spirit. Be conscious of eternity. Don't live your life anyhow. Heaven is real, hell is real. Come to Jesus today. Seek Him when He can be found. Tomorrow might be too late. He's knocking at the door of your heart. Let Him in, He's waiting for you. Remember, He will not wait forever. He's available now, no. Let Him in, He's waiting for you. Ẹ káàbọ̀ padà sínú ètò Ìgbé Bàbá Òtítọ́. Ẹ ti gbórin wọn, ẹ ti rí pé orin tó ní làákàyè gidi gan ni fún ọmọ Ọlọ́run tó ṣetán láti dé ìjọba ọ̀run, fún ọmọ Ọlọ́run tó ń gbòǹgbẹ láti débi ìsinmi ayérayé. Ẹ ti rí wípé orin tó ní làákàyè gidi gan òun lórí wọn. Nítorí náà ará mi nínú Olúwa, fàyè rẹ fún Jésù. Jésù ń bọ̀ láìpẹ́ ọjọ́. Ìgbà tí ìpè bá dún, àwọn òkú nínú Jésù ni wọ́n kọ́kọ́ jíǹde o. Nígbà tí ìpè bá ti dún, àwọn òkú nínú Jésù, àwọn tó ti gba Ọlọ́run, tó ti fàyè wọn fún Ọlọ́run, tó kú sínú Ọlọ́run, tó gba Jésù gbọ́, tó kú sínú Jésù Kristi. Bẹ́ẹ̀ ni àwọn ló máa kọ́kọ́ gbé ìpè. Àwọn náà ni ó kọ́kọ́ jíǹde láti gòkèrè ọ̀run, láti lọ jọba pẹ̀lú Jésù Kristi, ìjọba ìgbẹ̀rún ọdún àti ìjọba ayérayé. Lẹ́yìn èyí ni àwa alààyè tá a wà nínú Kristi, tá a gbà gẹ́gẹ́ bí Olúwa tó gbọ́ lọ́wọ́ nítòótọ́ àti nítòdodo. Lẹ́yìn ìgbà náà làwa náà máa gbọ́ ìpè, ni wọ́n sì pa wá láradà. A wá bọ́ àgọ́ yìí sílẹ̀, a gbé àgọ́ mìíràn wọ̀. Àwa náà ó fò láti gòkèrè ọ̀run láti lọ jọba pẹ̀lú Kristi, ìjọba ìgbẹ̀rún ọdún àti ìjọba ayérayé. Lẹ́yìn èyí, aṣòdì sí Kristi yóò farahàn lórí ìyẹ̀pẹ̀ alààyè láti fún gbogbo àwọn èèyàn ní àmì 66. Ẹni tó bá kọ̀ láti gba àmì yìí kò ní lè tajà, kò ní lè rajà. Ìṣòro ọjọ́ náà yóò le. Ìwé mímọ́ sọ fún wa pé ẹ bá má ṣe nítorí àwọn àyànfẹ́, nítorí àwọn àyànfẹ́ láti gbé ọjọ́ náà kúrò, nítorí àwọn ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ lákòókò náà kò sẹ́ni tó lè là á. Ará mi o, kí ló dé tó fi ìgbà sísìn tó fẹ́ fi ba ìgbà ayérayé jẹ́? Kí ló dé tó kò ń kọrin pé màá jáyé o ní o, ò mẹ̀yìn ọ̀la o, ò mẹ̀yìn ọ̀la lóòótọ́? Ṣùgbọ́n ẹ bá dá o kó tètè gba Jésù kó tó pẹ́ jù, kó gbà gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ̀. Nígbà tí Jésù bá ti kó àwọn àyànfẹ́ gòkè, aṣòdì sí Kristi yóò wá jọba lórí gbogbo ayé. Gbogbo ènìyàn tó wà lórílẹ̀‐èdè, owó kan ṣoṣo ni wọ́n máa ná. Gbogbo àwọn agbófinró tó wà lórílẹ̀‐èdè àti èdè gbogbo wọ́n parapà, wọ́n di ẹyọ kan ṣoṣo. Nígbà náà ni gbogbo àwọn agbófinró tó bá wà lórílẹ̀‐èdè àti èdè wọ́n máa ṣiṣẹ́ fún aṣòdì fún Kristi. Gbogbo ẹni tó bá ní òun ò gba ìjọba náà wọ́n mú. Ṣùgbọ́n
wọ́n wá máa pa wọ́n díẹ̀díẹ̀, wọ́n máa gé lọ́wọ́ díẹ̀díẹ̀, wọ́n máa fi ìyà jẹ. Ìyà ọjọ́ náà yóò lágbára. Ṣùgbọ́n ẹni tó bá ti ṣetán láti ṣe ti ìjọba náà, wọ́n fún láàmì 6 síwájú orí àbí síbikíbi tó bá fẹ́ nínú ara rẹ̀. Ẹni tó bá dẹ̀ ti gbà mí 6, ó túmọ̀ sí pé ó ti di ti èṣù láéláé nù o. Lẹ́yìn ìgbà tí ìjọba ṣòdì sí Kristi bá parí tán, oòrùn yóò kọ̀ kò ní fi ìmọ́lẹ̀ hàn, òṣùpá yóò kọ̀ kò ní fi ìmọ́lẹ̀ hàn. Ìwé mímọ́ sọ pé òkùnkùn biribiri á wá gbayé kan, òkùnkùn biribiri tó ṣe é fọwọ́ kàn bí ògiri fódìdí ọjọ́ bíi 3 gbáko. Ibikíbi táwọn èèyàn bá wà nígbà náà, ibẹ̀ ni wọ́n wà fún gbogbo ọjọ́ náà. Lẹ́yìn èyí, gbogbo omi yóò di ẹ̀jẹ̀ tí ò sẹ́ni tó máa rómi mu. Nígbà tó bá tún tó sáà kan, gbogbo àwọn tata tó wà nínú igbó wọ́n paradà, wọ́n di àkekèé, wọ́n á máa ta ènìyàn, oró wọn ju ti ejò lọ. Ìbínú ọ̀dọ́ àgùntàn, ìbínú ìgbà kẹyìn tó bá dé, àwọn tó bá wà láyé nígbà náà tí wọ́n bá Jésù fò, tí wọ́n gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wọn láti lè bá fò, wọ́n máa jìyà o, wọ́n máa sunkún o, wọ́n máa kábàámọ̀, wọ́n máa sọ ẹkún tó korò. Ọ̀rẹ́ mi o, ìpadàbọ̀ Jésù ti dé tán. Bíbọ̀ Jésù yóò dàbí olè tó dé lóru ni o. Bíbọ̀ Jésù Kristi yóò dàbí ìgbà ayé Nóà tí wọ́n ń jẹ, tí wọ́n mu, tí wọ́n ń gbéyàwó tán ṣayẹyẹ títí tí ikùn mi fi dé. Ará mi o, jọ̀wọ́ mo bẹ̀ ọ́, mo bẹ̀ ọ́, tètè gba Jésù kó tó pẹ́ jù. Ẹ wá Ọlọ́run nígbà tó lè pè é, ẹ wá Ọlọ́run nígbà tí ẹ lè rí, ẹ pè é nígbà tí ń bẹ nítòsí. Fàyè rẹ fún Jésù, gbà á gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà rẹ, nítorí pé bíbọ̀ ọ̀dọ́ àgùntàn dé tán, òpin ayé dé tán o. Tá a ṣèdájọ́ àwọn aláìwà bí Ọlọ́run. Ìpadàbọ̀ Jésù Kristi yìí, ohun méjì ló máa mú dání: láti wá kó àwọn àyànfẹ́ rẹ̀ lọ àti láti wá ṣe ìdájọ́ àwọn aláìwà bí Ọlọ́run. Ọ̀rẹ́ mi, ìbínú ọ̀dọ́ àgùntàn kì í ṣe ohun tí ènìyàn lè dúró dé o, kì í ṣe ohun tí èèyàn gbọ́dọ̀ gbàdúrà pé kó dé bá òun. Nítorí náà kí ìbínú ọ̀dọ́ àgùntàn tó dé sórí ìyẹ̀pẹ̀ alààyè, kó tó dé sínú ilé ayé, tètè jẹ́wọ́ Jésù gẹ́gẹ́ bí Olúwa rẹ lónìí. Gbà á gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà rẹ. Àǹfààní kí ló jẹ́ fún ènìyàn kó jèrè gbogbo ayé kó sì sọ ẹ̀mí rẹ̀, àti pé kí lènìyàn ó fi ṣe pàṣípààrọ̀ ẹ̀mí rẹ̀? Ṣùgbọ́n rántí o, ọ̀rọ̀ Ọlọ́run fi yọ pé Ọlọ́run fẹ́ràn rẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó fọmọ bíbí rẹ̀ kẹ́sọ́ fún ni, gbẹ́nikẹ́ni tó bá gbàgbọ́ kó má bàa ṣègbè, ṣùgbọ́n kò lè ní ìyè àìnípẹ̀kun. Ará mi o, gba Jésù lénìí gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà rẹ̀. Jésù nìkan ní ọ̀nà, òtítọ́ àti ìyè. Kò sí ẹnikẹ́ni tó lè wá sọ́dọ̀ bàbá bí kì í ṣe nípasẹ̀ Jésù Kristi ọmọ Ọlọ́run alààyè. Kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn, kò sórúkọ mìíràn tá a fún lábẹ́ ọ̀run láti fẹ́ gba ìyẹn là lẹ́yìn orúkọ Jésù Kristi. Torí náà, gba Jésù lónìí, jẹ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà rẹ̀. Ẹ̀yin ará nínú Olúwa, ẹ má gbàgbé láti subscribe sí channel yìí o. Ẹ bá mi pín ètò yìí, mo bẹ̀ yín. Ẹ̀yin ọmọ Ọlọ́run tòótọ́, ẹ̀yin Kristẹni, ẹ bá mi pín ètò yìí, ẹ jẹ́ délé dóko, ẹ share, ẹ bá mi subscribe sórí ètò yìí o. Àdàfẹ́ ní kọ̀ọ̀kan wa, ojú òní tiwa, ẹ ṣé mo dúpẹ́. Jésù ọmọ Ọlọ́run, mo wá gbàdúrà, níwọ̀n ìgbà tí èmi pàápàá ti wá sọ fáwọn ẹlòmíràn, má jẹ́ kí èmi náà kó dẹni ìtanù. Ọ̀rọ̀ rẹ tí mo sọ, fi gba gbogbo ọkàn tó gbọ́ mi là, kó fi gba èmi náà là pẹ̀lú. Nígbà tí òpin bá dé, èmi fún ara mi àti ẹbí mi àti ilé mi o, àti gbogbo ará nínú Olúwa, má jà dẹni ìtanù níjọba rẹ. Gbogbo àwọn tó gbọ́ ọ̀rọ̀ yìí látẹnu mi, ẹ̀mí mímọ́ ràn wọ́n lọ́wọ́, ṣe wọ́n lẹ́ni kàyẹ́. Má jẹ́ ń dẹ̀bi nígbà kẹ́yìn, má jẹ́ ń dẹni ìtanù. Nígbà tó bá di ìgbà kẹ́yìn, àti èmi àti gbogbo àwọn tó gbọ́ ọ̀rọ̀ yìí, jẹ́ ká láyọ̀ láti yìn ọ́ lógo, jẹ́ ká lè gba ìjọba níjọba rẹ. Olúwa ṣe bẹ́ẹ̀ fún mi, orúkọ ti Jésù Kristi.